mo tún kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní àti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 ìkànnì kan gbòógì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wó bọ̀ látàrí ìròyìn ajá àbálẹ̀ yìí tẹ́lẹ̀dùmarè tó fi jíǹkí wa lórí ìkànnì tá a wà yìí mo máa ń sọ pé owó Elédùmarè lọ́kàn mọ̀ọ́mọ̀ tó sì dídì rẹwà fákùkọ tiwa mímọ̀ ṣe tàwa náà kọ́ bí kì í bá ṣe fẹ́ àtàtìlẹ́yìn tẹ̀yìn tẹ́jọ́ olólùfẹ́ wa náà tẹ̀ fihàn sí wa torí bó bá ti ń balẹ̀ báyìí náà lẹ́ máa bá wa bò ní wìtìwìtì Elédùmarè yóò máa wà pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa o new subscribers ẹ káàbọ̀ ibi tó dáa náà lẹ́ já sí ẹ̀yin tẹ́ ti wà pẹ̀lú wa látọjọ́ tó ti pẹ́ ẹ kú àdúrótì àlẹ́ Elédùmarè yóò mọ̀ jó nídùúró oníkùlùkù wa ìròyìn tàsìkò yìí náà látún gbálẹ̀ gbòde tá a mú wá sójú mọ́ máwòrán yín bí ìṣe tàwa orúkọ mi ò ní yí padà nígbà kankan àyànfẹ́ Elédùmarè òun náà lèmi ń jẹ́ ẹ jáwọ́ kókó tí bẹ́ẹ̀ nù ròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. bí orílẹ̀-èdè Nàìjíríà kò bá ṣàǹfààní mọ́ fún àwọn ènìyàn tó ń gbé nínú rẹ̀ ẹ jẹ́ kó ní kúlùkù pínyà Sunday Ìgbòho ló tún fi ohun akọni léde. ènìyàn mẹ́ta ló ti jáde láyé báyìí níbi ìkọlù àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó wáyé ní ìpínlẹ̀ Bayelsa. wọ́n ti pa olórí àwọn agbésùmọ̀mí kan ní ìpínlẹ̀ Kaduna lásìkò tí àwọn agbésùmọ̀mí méjèèjì tán dojú ìjà kọra wọn ní ìpínlẹ̀ ọ̀hún. olùṣọ́ àgùntàn kan rèé tó fi ojú ọ̀nà Kristi sílẹ̀ tó sì sọ wípé ìṣẹ̀ṣe ló kàn tóun yóò máa ṣe báyìí ní ìpínlẹ̀ Anambra. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ bá a ṣe mọ̀ wá. bí orílẹ̀-èdè Nàìjíríà kò bá ṣe àǹfààní mọ́ fún àwọn tí wọ́n ń gbé nínú rẹ̀ ẹ jẹ́ kó ní kúlùkù ẹ̀yà kọ̀ọ̀kan tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n pínyà kán sì ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. ẹni tó jẹ́ ajìjàgbara akọni òní Adéyẹmọ Sunday tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Ìgbòho òun ló fi ohun akọni náà léde. ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Ìgbòho tó jẹ́ aṣíwájú fún ìdásílẹ̀ ilẹ̀ káàárọ̀ òjìrè Sunday Ìgbòho òun ló mà ti fi ohùn léde nínú fọ́nrán kan èyí tí agbẹnusọ rẹ̀ Ọláyọmí Kọ́ìkì tó fi léde síta níbi tó ti ń ṣe ní àlàyé wípé gbogbo àwọn tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tó ń ṣe àkóbá fún ìtẹ̀síwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà bíi àìsí ètò ààbò àìsí ètò ọrọ̀ ajé tó péye pẹ̀lú ìwà jẹgúdújẹrá àwọn adarí orílẹ̀-èdè yìí ó ní gbogbo ẹ̀ ló ti sún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ àwọn ẹ̀yà ilẹ̀ káàárọ̀ òjìrè nínú ètò mú káwọn kan máa polongo wípé ẹ jẹ́ kó ní kúlùkù kó lọ nílọ rẹ̀ kó kálukú kó sì bá tiẹ̀ lọ tẹ́ ẹ̀ bá gbàgbé ní oṣù kẹwàá ọdún tá a lò sẹ́yìn ní ọdún 2024 òní olóyè Sunday Ìgbòho ni ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n kọ ìwé ìta gbangba náà fi ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ Britain ní inú èyí tí wọ́n ti ṣe ní àlàyé pé kí wọ́n fi ààyè sílẹ̀ fún ìdásílẹ̀ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá nínú ètí ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n àgbà tán tó jẹ́ bàbá fún ilẹ̀ káàárọ̀ òjìrè ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tán ti fọ̀hún léde láìpẹ́ yìí lásìkò tí wọ́n ní ìtàkùrọ̀sọ pẹ̀lú ikọ̀ oníròyìn Punch nínú ìtàn ti sọ dímọ̀ wípé àwọn ìjọba orílẹ̀-èdè náà ó ní wọ́n ti ṣe àyẹ̀wò sí ìwé tí àwọn kọ síta o tán sì ti sọ dímọ̀ wípé àwọn ṣiṣẹ́ takuntakun lé lórí bẹ́ẹ̀ náà sì fi ọwọ́ mẹ́wàá sọ̀yà pé ilẹ̀ káàárọ̀ òjìrè òmìnira wa ó ń bọ̀ láìpẹ́ yìí ní inú ìròyìn tá a tún ti mú wá ṣáájú ibẹ̀ ni olóyè ọmọ Adéyẹmọ ló tún ti sọ àlàyé wípé òṣùṣù ọwọ́ báyìí òun ló lè gbálẹ̀ mọ́ níbẹ̀ tó ti sọ mọ́ pé gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrè ká ṣera wa lọ́kàn ká lè gbógun ti ìwà agbésùmọ̀mí tí ń bẹ ní ilẹ̀ káàárọ̀ òjìrè olóyè ọmọ Adéyẹmọ ní gbogbo ariwo tí òun pa yìí àti ìfanrere òmìnira ilẹ̀ káàárọ̀ òjìrè tó jẹ òun lógún jùlọ ó ní kì í ṣe pé fún àǹfààní títí ara òun bí kì í ṣe fún àǹfààní gbogbo àwa ìran Yorùbá ó ní gbogbo àwọn tí wọ́n bá òun lórúkọ jẹ́ tí wọ́n sì sọ pé bóyá nítorí pé òun ní oyè kan àbóǹkóhun tó ń fẹ́ jẹ nínú ìdìjàngbara yìí ó ní wọn kò mọ tí wọ́n sọ ni o ṣùgbọ́n kì í ṣe ìjà láàfin máa bára wa lò ní ilẹ̀ káàárọ̀ òjìrè bí kì í ṣe ìfẹ́ àti ìṣọ̀kan tó lè gbé wa dé ilẹ̀ ìlérí olóyè ọmọ Adéyẹmọ ló sọ yìí tó sì ní ṣẹ́rí tilẹ̀ Yorùbá òmìnira rẹ̀ kò sáà ní àní o lédè olóyìnbó ní ìfisọ no going back lọmọ Adéyẹmọ sọ. You understand? Wọ́n lè jí nǹkan nù báyìí anything many things ló lè ṣẹlẹ̀ ní airport yìí. Gbogbo nǹkan wọ̀nyẹn kò jẹ́ kí ó múlò yẹn wú ká lè sọ pé kábọ̀ lè mọ pé ọlọ́mọ Nàìjíríà gbogbo nǹkan wọ̀nyẹn kò múlò yẹn dùn. Ọ̀pọ̀ ọmọ ìlú òní ká lè sọ pé ọmọ Nàìjíríà ní wà onídùn. Ìdí nìyẹn táwọn òkú kálukọ́ máa lọ́lẹ̀ tí nígbà tí ó wà dẹ̀ ti wọ̀ tí gbogbo nǹkan yẹn ò ti kálukọ́ pín náà.
bí a bá tiẹ̀ pín àwọn ọmọ tiwa tá a ní láwọn ọ̀dọ́ kéékèèké wọ́n á lè túlù wa sí fún wa gbogbo wọn náà sì wọ́n wà káàkiri àgbáyé ọmọ Yorùbá pọ̀ káàkiri tí wọ́n ti rí a lot tí wọ́n ti learn a lot tó gbé tí wọ́n bá padà sórílẹ̀-èdè wọn ó lè bí orílẹ̀-èdè wọn pé fọ́ máa dàbí ibi táwọn náà ń gbé tẹ́lẹ̀. mo rí i pé a rí Canadian, Egyptian, India oríṣiríṣi ìlú ṣé èdè kan ní gbogbo wọn sọ bàbá mi. ìyẹn papọ̀ jọra wọn rárá how many countries ló ń sọ English a lè kà bẹ́ẹ̀ ló pé 5 kálukú ń sọ èdè tiẹ̀ tán fi ń tún lọ sí ẹ̀rọ àṣà ìgbóhùn ọba ìdòwú kí náà yẹn tó kórè yẹn. ènìyàn mẹ́ta ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí níbi ìkọlù àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó wáyé ní ìpínlẹ̀ Bayelsa. ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n pe orúkọ wọn ní Greenlanders àti Purpose tí wọ́n wà ní agbègbè Igbógẹnẹ ìjọba ìbílẹ̀ Yenegua ní ìpínlẹ̀ Bayelsa ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù síra wọn nínú èyí tí wọ́n ti ṣekú pa ènìyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lára àwọn ènìyàn tí wọ́n ṣekú pa ọ̀hún òun ni wọ́n ti júwe ọmọ olórí fìjìláńtì tẹ́lẹ̀ ní agbègbè ọ̀hún èyí tí wọ́n ń pe ìnagijẹ rẹ̀ ní Money Sweet tí wọ́n ti ṣekú pa báyìí gẹ́gẹ́ bí àlàyé àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn èyí tí wọ́n fi ìròyìn náà léde ṣùgbọ́n tá ní ká fi orúkọ bo àwọn láṣìírí pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe gba ọkàn tó sì bomijé lójú ẹni. wọ́n ní àwọn 10 nínú ẹgbẹ́ òkùnkùn ó ní wọ́n jáde pẹ̀lú ohun ìjà olóró nínú ìtàn tí kó àdá àti ìbọn lóríṣiríṣi tó ti bẹ̀rẹ̀ sí ní yìn ní takòtakò ó ní nítòsí ilé Money Sweet tí ń ṣe ọmọ olórí ikọ̀ fìjìláńtì tẹ́lẹ̀ ní agbègbè náà ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti fi ẹ̀yìn rẹ̀ lélẹ̀ tó ti ṣekú pa alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bayelsa Musa Mohammed. ó wá ṣe ní àlàyé wípé àwọn ènìyàn 3 tí wọ́n jẹ́ Ọlọ́run nípè níbi ìkọlù ọ̀hún ibẹ̀ láti rí Donaldson Mason ẹni ọdún 28, Adi Mulan ẹni ọdún 27 àti Greenboy Dudela ẹni ọdún 29 nínú ètí wọ́n ti fi ẹ̀yìn wọn lélẹ̀ látàrí ìkọlù àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn èyí tó wáyé ọ̀hún tẹ́ ẹ bá sì gbàgbé ní ọjọ́ mélòó kan sẹ́yìn ní ọjọ́ àbámẹ́ta tá a lò sẹ́yìn yìí nílùú Ọ̀wọ̀ tí ń ṣe ìpínlẹ̀ Ondo ibẹ̀ làwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà ti jọjọ kojú ìjà sí ara wọn nínú ètí wọ́n ti ṣekú pa ènìyàn 4 níbi tá a ti rí ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ tẹ́lẹ̀ fún ẹgbẹ́ òṣèlú APC nílùú Ọ̀wọ̀ náà èyàn Fisáyọ̀ Ọ̀làdìpọ̀ tí wọ́n ti fi bẹ́ẹ̀ fi ìbọn dá okùn ẹ̀mí arákùnrin ọ̀hún àti bí wọ́n ṣe pa abilékọ kan pẹ̀lú ọmọ rẹ̀ tó fi mọ́ ẹlòmíì nínú ètí gómìnà ìpínlẹ̀ náà tó ti kéde wípé kí onílé gbélé ní ọjọ́ ajé Monday láti òwúrọ̀ títí di alẹ́gbọ̀n kí àlàáfíà kó lè jọba ní gbogbo ìpínlẹ̀ Ondo ọ̀hún a sì ti mú wá fún wa wípé àwọn agbófinró ìpínlẹ̀ náà làwọn ti fi páńpẹ́ òfin mú ènìyàn 19 tí wọ́n wà níbi ìṣẹ̀lẹ̀ ìgbésùmọ̀mí àti ìwà ẹgbẹ́ òkùnkùn tí wọ́n fi ṣekú pa ènìyàn 4 ní ìpínlẹ̀ Ondo náà. wọ́n ti pa ẹni tó jẹ́ olórí agbésùmọ̀mí kan ní ìpínlẹ̀ Kaduna lásìkò ìjà tó wáyé láàrin àwọn ikọ̀ agbésùmọ̀mí méjì ọ̀tọ̀ọ̀tọ̀. ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kachala Dogo Isa ó ní ó mà ti ṣe bẹ́ẹ̀ rí ikú òjijì báyìí ó ní ó ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa arákùnrin tó jẹ́ agbésùmọ̀mí ètí wọ́n pe orúkọ tiẹ̀ náà ní Kachala Musa gẹ́gẹ́ bí ìròyìn tó jáde láti ọ̀dọ̀ Zagazola Makama ẹni tó jẹ́ ẹni tó ń gbógun ti ìwà agbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà àti ààlà Lake Chad ètò fi sójú òpó ayélujára rẹ̀ ó sọ dímọ̀ wípé arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kachala Musa yìí ó ní ògbóǹtarìgì agbésùmọ̀mí tó ti ń ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ní gbogbo agbègbè náà ní ìpínlẹ̀ Kaduna ṣùgbọ́n tán ní Kachala Dogo Isa ó ní ó mọ̀ ti fi ayé rẹ̀ lẹ̀ fún ìjọba tó ti kọ ìwà ìgbésùmọ̀mí tì lẹ́yìn tí àwọn àgbààgbà àti àwọn ìjọba ìbílẹ̀ Chinkun ní agbègbè tí wọ́n pè ní Tinzoan Gaya tí wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú rẹ̀ nínú ètò tí ní òun kò jà mọ́ bẹ́ẹ̀ ni òun kò ṣe ìgbésùmọ̀mí ní gbogbo agbègbè náà mọ́ níbi tí wọ́n ti sọ dímọ̀ pé ó ti jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ tó sì ti dáwọ́ ìgbésùmọ̀mí náà dúró ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọ́n sọ dímọ̀ wípé arákùnrin tó jẹ́ agbésùmọ̀mí Kachala Musa yìí ó ní òun ti jingiri tí wọ́n sì ti lọ bóun náà nítubínùbí ṣùgbọ́n tí wọ́n sọ dímọ̀ wípé níṣe ló kọ tí ọ̀gbọ̀n yìí tí kò sì gbọ́ fún
ìpè náà tó sì tún tẹ̀síwájú nínú ìwà ìgbésùmọ̀mí rẹ̀ nínú ètò wọn ní láìpẹ́ yìí ló ṣe ìkọlù sí iléeṣẹ́ àwọn ọmọ ogun orí omi ètò àmọ̀ sí navy nínú ètò wọn ti ṣekú pa ènìyàn méjì ní agbègbè náà tẹ́tún jí ìbọn AK-47 wọn lọ wàyí o ní agbègbè tó pè ní Kajuru ní ìjọba ìbílẹ̀ Kajuru yìí ní inú igbó èyí tí wọ́n sọ di mímọ̀ wípé ibẹ̀ ni inúgbó Kashia ibẹ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù síra wọn ní ọjọ́ keje inú oṣù kínní ọdún tá a wà yìí àlàyé tẹ̀síwájú wípé àwọn agbésùmọ̀mí ọmọ lẹ́yìn Kachala Musa ó ní wọ́n wọ inú oko Dogo Isa lọ nínú ètò wọn ti fẹ́ jí ọ̀pọ̀lọpọ̀ màálù rẹ̀ tí wọ́n ti fẹ́ jí kó sá lọ ibẹ̀ ni wọ́n ti jọ dojú ìjà kọra wọn ṣùgbọ́n tí ọwọ́ Dogo Isa tó dùn Kachala Musa yìí ìyún agbésùmọ̀mí nínú ètò wọn ti fi ìbọn tán ti sọ di òjò tí sì ń rọ̀ wẹ́líwẹ́lí léra wọn lórí báyìí ni wọ́n sì fi ẹ̀yìn Kachala Musa tán fi ẹ̀yìn rẹ̀ lélẹ̀ látàrí ìdigunjalè tó fẹ́ jí màálù arákùnrin Dogo Isa tó ti pa ìwà ìgbésùmọ̀mí tó ti pátì ní àlàyé tí wọ́n tún ṣe wọ́n sọ dímọ̀ wípé Kachala Musa yìí ó ní ó tún jẹ́ àbúrò tí ògbóǹtarìgì agbésùmọ̀mí èyí tí wọ́n porúkọ rẹ̀ ní Tukuru Shameh èyí tí wọ́n ṣe ikú pa ní ọdún 2024 nínú oṣù kẹsàn-án ọdún náà wàyí o ìjọba ìpínlẹ̀ Kaduna ni wọ́n sọ dímọ̀ wípé gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún làwọn náà gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ yọ wọ́n kúrò ní agbọ́nni ìgbésùmọ̀mí kàlàáfíà kó lè jọba ní gbogbo ìpínlẹ̀ Kaduna náà. Olùṣọ́ àgùntàn kan rèé tó fi ojú ọ̀nà ọmọlẹ́yìn Kristi sílẹ̀ nínú ètò ti sọ dímọ̀ pé ìṣẹ̀ṣe lókù tóun yóò máa ṣe báyìí ní ìpínlẹ̀ Anambra. Olùṣọ́ àgùntàn tẹ́lẹ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ezezona Obiagba Osogu ó ní ó ti jẹ́ olùṣọ́ àgùntàn ìjọ kátólíìkì fún odidi ọdún 17 sẹ́yìn nínú ètò ti sọ di mímọ̀ wípé òun ti fi ojú ọ̀nà ọmọlẹ́yìn Kristi sílẹ̀ báyìí o tó ń sì ti gbé ìṣẹ̀ṣe ní ọ̀kúnkúndùn gẹ́gẹ́ bí àlàyé olùkọ́ Ezezoma yìí òun ló jẹ́ olùkọ́ àgbà fún ẹ̀ka ẹ̀kọ́ ẹ̀sìn ilẹ̀ Áfíríkà ní ilé ìwé gíga Nnamdi Azikiwe tó wà ní Awka tí ń ṣe ìpínlẹ̀ Anambra náà gẹ́gẹ́ bí àlàyé wọn ni lásìkò tó kẹ́kọ̀ọ́ gboyè PhD ìyún ọ̀jọ̀gbọ́n ìyún ọ̀mọ̀wé ó ní ó ṣe di mímọ̀ wípé àkòrí tó ń ṣiṣẹ́ lé lórí láti gba oyè ọ̀mọ̀wé ọ̀hún òun náà pè ní Rainmaking and Control in Igbo African Medicine èyí tí ó ní ó ta òun jí tó sì la òun lọ́yẹ̀ nípa ìṣẹ̀ṣe ilẹ̀ Igbo nínú ètò ti sọdúnmọ̀ wípé ó mú òun kó ń pinnu lọ́kàn òun pé òun yóò padà síbi ẹ̀sìn ìṣẹ̀ṣe ní ṣíṣe nígbà tán fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó ní ní tí ó dáa jù ó ní pé kéèyàn ṣe àwárí ara rẹ̀ tó o bá sì ti mọ bí ara rẹ̀ ṣe rí kó sì ṣe ìgbésẹ̀ lórí bí ìtẹ̀síwájú yóò ṣe máa bá ìgbésí ayé rẹ̀ ó ní ní tí òun ṣe ní tó ń fi rò wípé ìṣẹ̀ṣe ló kàn láti máa ṣe fún òun ó ní kì í ṣe pé ẹ̀sìn kankan ni òun fẹ́ polówó ṣùgbọ́n tó ń rí níbi àwọn ìwádìí èyí tó ń ṣe láti gba oyè ọ̀mọ̀wé náà ó ń ṣe àfihàn wípé ìṣẹ̀ṣe ó ṣe pàtàkì ní inú ayé òun tó di wípé bàbá òun oníṣẹ̀ṣe ni kó tó di pé bàbá òun náà ó jẹ́ ọmọlẹ́yìn Kristi nínú èyí tí àwọn ti wà nínú ẹ̀sìn ọmọlẹ́yìn Kristi láti bí ọdún mélòó kan sẹ́yìn ṣùgbọ́n ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ó jẹ́ kí ìgbàgbọ́ wà fún òun wípé ìṣẹ̀ṣe báyìí òun ló kù fún òun láti ṣe. Ìròyìn náà kò jù báyìí lọ fún ti àsìkò yẹn tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó kà á sí ti ìgbọ̀yìn náà ní àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí tẹ́ báyìí tí ì ṣe tẹ́ bá ti wá ṣe ẹ tẹ notification ká lè jọ máa ríra wa wò ní òrèkóòrè ó bá ti ń balẹ̀ ẹ má gbàgbé láti bá wa share rẹ̀ o Elédùmarè yóò wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa ó dàbọ̀ fún tásìkò yìí.